Mo kí ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé o, ọ̀dọ̀ Tàbí. Mo ní kí n tó fún wa ní fídíò kan sí. Ẹ tó gbà kan sí. Ẹ wo àrùn yìí, kòkòrò ni, infection ni. Ẹlòmíràn máa wò pé làpálàpá ni. Ẹlòmíràn bá torí ọ̀fà ni, ọ̀dà. Èyí yòówù nínú méjèèjì tó bá jẹ́ pé kọ́tọ́ mọ̀ sí nìyẹn. Ọ̀gbọ́, àwọn ẹlòmíràn tún pé wọ́n ní àṣùpàdé ni. Kòkòrò yìí báwo la ṣe tọ́jú ẹ̀? Báwo la ṣe tọ́jú ẹ̀? Ẹ lọ tọ́jú ọ̀rọ̀ ẹnu òpìyè. Ẹ kó sódó. Ẹ gbọ́, ẹ kó sódó. Ata ìjọ̀sì dédé ọwọ́ méjì ẹ dà sí. Ẹ ti dà sí. Ìmí ọjọ́ tá ń pè ní sọ́fọ̀, ìmí òrùn. Ẹ lè lọ yẹn lọ́tọ̀ kẹ̀dá mọ́. Obì, èyíkéyìí obì, ìbá jẹ́ góró, ìbá jẹ́ àbàtà, iye yòówù ẹ bá rí ẹ kó sí pẹ̀lú ẹ̀rùn àwọ̀nká. Ẹ gún gbogbo ẹ̀kọ́ gúdúgúdú. Yàtọ̀ àwọn èèyàn mi ní mọ̀nìgìrì. Wọ́n ní ẹ gún gbogbo ẹ̀kọ́ gúdúgúdú. Ẹ ti gún gúdúgúdú. Ó yẹ fọṣẹ kó. Ọṣẹ dúdú ẹ fi kó. Ẹ máa fi ra ojú kòkòrò yìí. Kọ́ máa wà ńbẹ̀ gbogbo ìgbà. Bàtà bẹ́ẹ̀ lò láàrin ọjọ́ mẹ́rin, ó dúpẹ́ fọlọ́run, yóò kó mẹ́, yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́. Ìtọ́jú ara ńlá ni ewé àti egbò, ẹ kàn sí wa. Ìbéèrè nípa ìrìn àjò ayé yín, ẹ kàn sí wa. Èèyàn ni wá o, àìsàn Ọlọ́run o. Ara ń tọ́lọ́run mọ̀ wá, òun là ń fún yín yìí o. Ọmọ nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀. WhatsApp rẹ̀ tó bá pè mí, o lè pè mí WhatsApp rẹ̀. Ẹ má pè mí lórí WhatsApp ti nọ́mbà abẹ̀nẹ̀ mọ́ o, torí WhatsApp ti pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n ká má bàa máa rojọ́ pé wọn ò dá mi lóhùn, torí ẹ̀mí èdè kù sí WhatsApp Nàìjíríà nìkan, kò sì jẹ́nu. Ọ̀yá, ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà àti nọ́mbà orílẹ̀-èdè Benin. +234 80 3298 3298 +234 80 3298 3298. Ẹgbẹ́ nọ́mbà Nàìjíríà kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111. Ẹgbẹ́ ti orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. Ẹgbẹ́ kan sí +229 54 65 1929. Yẹ́yẹ́ wa kò ní yẹ̀ lẹ́. Mo wà lórílẹ̀-èdè Benin báyìí. Ọ̀tọ̀ bá fẹ́ rí mi, pè mí o, o sì ti yọjú. Ọṣẹ ẹja òjijì táwọn èèyàn ń béèrè fún wìtìwìtì, ó wà lẹ́. Iṣẹ́ aporó ọfà ti mẹ́lẹ̀ olólóríṣi méje ti mẹ́lẹ̀. Àmọ́ aṣínà ọ̀la ó wà lẹ́. A lè máa polongo rẹ̀ ni. Ẹ má sọ pé wọ́n polówó oògùn fún yín, kò sì jẹ́nu. Yẹ́yẹ́ wa o, kò ní yẹ̀ lẹ́. Ire o, ire kàbìtì.